Aláròyé máa wí o. Oògùn ara ríro ni oníṣègùn ìbílẹ̀ yìí lò fún oníbàárà rẹ̀ tí ìyẹn fi kú mọ́ lọ́wọ́. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Owódé-Ẹ̀gbá ìpínlẹ̀ Ògùn ni afurasí ọ̀daràn babaláwo kan ọ̀gbẹ́ni Fákúnlé Ọlárewájú ẹni ọdún 28 tó ń gbé lágbègbè Àṣà Elégbadé nílùú Owódé-Ẹ̀gbá ìpínlẹ̀ Ògùn wà báyìí. Ó ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. Aláròyé gbọ́ pé afurasí ọ̀daràn babaláwo náà ló fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ bá àwọn ọlọ́pàá ń tẹ̀sán wọn tó sì ṣàlàyé fún wọn pé olóògbé Monday Dérémọ̀ ẹni ọdún 26 kan tó ń fún lóògùn ara ríro láìpẹ́ yìí ti padà kú mọ́ òun lọ́wọ́ lágbègbè Ìjẹ̀bú Òde. Ó ní ẹsẹ̀ ọ̀tún kan tó ń ro olóògbé náà ló gbé wá sọ́dọ̀ òun tó ń fún láwọn egbòogi kan kí ìrora òun bá lè dínkù lọ́jọ́ 11 oṣù kẹsàn-án ọdún yìí, ṣùgbọ́n nígbà tó fi máa di ní nǹkan bí aago 2 ọjọ́ kejì tí í ṣe ọjọ́ 12 oṣù yìí, òkú olóògbé náà ni àwọn aráalé rẹ̀ bá nínú ilé ibi tó ń gbé. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Olùtọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún yìí sọ pé àwọn ọlọ́pàá agbègbè náà ti lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún, wọ́n sì ti ya fọ́tò olóògbé náà, ìwádìí sì ti ń lọ lábẹ́nú nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí. Ó ní àwọn ẹbí olóògbé náà láwọn kò bá afurasí ọ̀daràn babaláwo náà ṣẹjọ́ lórí ikú èèyàn wọn. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti ṣàlàyé pé fúnra afurasí ọ̀daràn babaláwo Fákúnlé Ọlárewájú ló wá fọ̀rọ̀ ohun tó àwọn ọlọ́pàá agbègbè rẹ̀ létí. Àwọn ẹbí olóògbé láwọn kò bá ṣẹjọ́. A ti lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún, a ti ya fọ́tò, a sì ti gbé òkú olóògbé náà lọ sí mọ́ṣúárì kan tó wà nílé ìwòsàn ìjọba ìpínlẹ̀ náà lágbègbè Owódé-Ẹ̀gbá ìpínlẹ̀ Ògùn fún àyẹ̀wò láti mọ kókó ohun tó pa á. Lẹ́yìn tí èsì àyẹ̀wò náà bá jáde la máa tó mọ ìgbésẹ̀ tá a máa gbé nípa ohun tó ṣẹlẹ̀ ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà sétígbọ̀ọ́ yín.